Wow, see my fila. There you go, my food, yeah. Fila here. Ó lè kú ní ìjọ rẹ̀. Gbogbo ẹ tó bá rí báyìí náà máa fẹ́ rà bẹ́ẹ̀. Ẹ wá ra fìlà o. Fìlà yẹn fàìn gan. Ẹ ká sọ jàre. Ẹ káàárọ̀, ẹ káalẹ́. Ẹ kú ìdájí ní ilẹ̀ tí ń wò mí. Níbi gbogbo tí ẹ ti ń wò mí, tẹ̀ ti ń gbọ́ mi. Oyin tẹ̀ fi ń wò mí ò ní fọ́. Etí tẹ̀ fi ń gbọ́ mi ò ní rí. Oh my good God, wọ́n lè ti ń wọlé. Oh God. Ẹ bá ń gbọ́, ṣé kò disturb? Ariwo ìpọ̀ o. Ink Gold ẹ ká sọ jàre, mi náà send love back. Oyè fẹ̀sọ̀ kẹ́ni ẹ ká sàn. Olúbùnmi Ọláyínká ẹ ká sàn. Adéníyì ìyàwó lọ́wọ́ ẹ ká sàn o. Ọlábàsì ẹ ká sàn. Ṣábàsì ológun kàní ti yín àbáṣe àbí àbáṣe ológun re. Ọládélé Ọbárẹ̀mí ẹ ká sàn. Bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ káàsán ẹ káàsán ẹ káàsán. Alákọ̀ọ́kọ́ Ọpẹ́yẹmí Ọládàpọ̀ mo wà o. I'm good, I'm cool, I'm fine, thank you. Adébánjọ Fúnkẹ́ ẹ káàsán jàre. Ọpẹ́yẹmí Ọládàpọ̀ ẹ ṣé. Ọláníyì Musiliu ẹ ṣé. Ẹ káàbọ̀ ẹ káàsán níbi gbogbo tí ẹ ti ń wò mí. Èmi náà tún rèé jàre, tuntun náà ni a tún mú wá. Àǹtí ó tún ti dé o. Ṣáàzù àbí ṣé ṣáàzù ni àbí èmi. Ok, wọ́n ní òṣàzù bí. Wọ́n ní òṣàzù. Ẹ ṣeun gan. Adébánjọ Fúnkẹ́, thank you so much. Adébáyọ̀ Yusuf today ẹ káàsán. Ṣáàriwo environment yóò dín lọ́wọ́. Environment àwa yìí ó wà ìná easy. Ariwo pọ̀ ń bẹ̀. Mo kàn sáré wá yábì kan ló ń bẹ̀ ni. Ọláníyì Musiliu wọ́n ní ṣàṣù sẹ̀. Ó ga o. Kò tí tán lẹ́nu yìí. Ṣàṣù sẹ̀. Ó ti sẹ̀. Zazu. Ẹ káàsán jàre. Wọ́n ní tá bá ti débi iṣẹ́ báyìí ṣíṣe là ń ṣe. Ẹ ti mọ̀ pé lórí bí mo ti rí pé baby page ni. Ṣé ń gbọ́? Ọlájùmọ̀kẹ́ Àjídé wọ́n ní free mode. My house, my wealth. Quintima ẹ ṣeun gan. God bless you. Bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ ṣé gan. Ẹ ṣé. Mo dúró káwọn èèyàn wá wọlé díẹ̀ sí mi. Wọ́n má sọ fún mi pé rewind o. Mi ò rewind o. Wọ́n má sọ pé kí n come again. Mi ò mọ bọ́ yẹn come. Adéyínká bá sí wọ́n ní bizabiza. Ok, a sì máa gbọ́sẹ̀ ọṣẹ bizabiza. A sì máa fún yín lórí péjì yìí. Wọ́n ní bizabiza. Gbogbo ẹ̀ kó máa jẹ́ bizabiza. Kó máa jẹ́ bizabiza. Ọlálékan. Ṣé rí tí ẹni tó bí àwa Yorùbá tó bá rí bẹ́ẹ̀ ṣe ń kọ Yorùbá tó bá ra yín mú Ọlọ́run o. Ṣé Ọlálékan lẹ́sọ́ di HOLLAR wọ́n wá kọ Lékan LAYQAN Lékan Ọlálékan nù. Kí ló dé? Ẹ sì ti fi èbú àyálò ẹ ti fi ba gbogbo ẹ jẹ́. Abímbọ́lá Wàsíù wọ́n ní wọ́ràfà náà mọ̀kánà àlìyé. Thank you. Ẹ ṣeun gan. Yétúndé Ìyọlá ẹ ṣé gan. Àdúpẹ́ ẹ ṣé o. God bless you. Ṣé rí ẹni tí mò ń wá fún wa kò gbà wá lásìkò. Àṣírí ńlá kan ni mò ń wá fún wa. Ṣé rí àṣírí wà fún gbogbo ẹni tó jẹ́ pé bóyá tó bá ti jí làárọ̀, bóyá nígbà tí wọ́n máa sùn, tí wọ́n máa lálàá, o lálàá pé àwọn kan ṣàwándà àmú ẹ lójú oorun nígbà tó máa jí gbogbo ara wú ẹ, tí wọ́n náà mọ̀ pé kinní is not as usual, tó mọ̀ pé nǹkan yìí ò rí bó ṣe yẹ kó rí, tí wọ́n náà rí pé ara yìí tàbí even around you are feeling negative energies. O ti rí pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí they are not normal. Àbí gbà tí wọ́n máa sùn àlákàlà ló lá bí kan máa rìn ẹ́ mọ́lẹ̀, bí kan máa jọ ẹ̀ ń kóńdó, kan máa jọ ẹ̀ ń kùmọ̀ jọ tọ́lọ́run bá ti mú kó lajú sáyé ní sàsùn jí o. Ṣùgbọ́n tí Ọlọ́run bá ti wá mú tó ti lajú sáyé báyìí, sọ fún wọn pé mo tún ti jí o. Ó wàá mọ̀ nǹkan tó ṣe kó o tó sọ̀rọ̀ sí ẹnikẹ́ni, kọ́kọ́ mú itọ́ ẹ̀ rọra fi sọ́wọ́ báyìí, fi sí ẹ̀yìn ọwọ́ òsì ẹ̀, ọwọ́ òsì tèmi rè, mú un kó rọra fi sẹ́yìn ọwọ́ òsì yẹn báyìí.
bí ẹ ti rí ìtọ́ ẹnu mi rí àbàṣà la wá ṣe lónìí tó bá ti mú tọ́ ẹnu ẹ tó fi sọ́wọ́ sí ẹ wà wá bẹ̀rẹ̀ sí ní ra báyìí wà wá máa sọ gbogbo ẹnikẹ́ni tó bá rán aburú sí mi, gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣaburú sí mi, gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣèkà sí mi, gbogbo ẹnikẹ́ni tó bá ti gba ojú oorun èyí tó ti rán nǹkan burúkú sínú ayé mi, ó yá ní ìṣẹ́jú tí mo wà yìí kó padà sí lórí ni, kó padà sí lórí ni, kó padà sí lórí ni, kó padà sí lórí ni. Wà wá gbàdúrà yẹn, àdúrà kó padà ní o tí wọ́n ti àwọn àdúrà back to sender. Wà wá rán padà, wà á dá padà bó ṣe máa rá náà ni mo ṣe ń ra yìí. Ìtọ́ ẹnu ẹni tó bá ti jí kó tó sọ̀rọ̀ sí èèyàn kan, ẹ̀yìn ọwọ́ sí ẹni wàá tú sí. Tó bá ti tú sẹ́yìn ọwọ́ sí yẹn bẹ̀rẹ̀ sí ní rá kó máa wá sọ ó yá kó padà sí gbogbo ibi tó bá ti wá, kó padà sí gbogbo ibi tó ti ń bọ̀, kó padà sí gbogbo ibi tó bá ti wá, kó padà sí gbogbo ibi tó ti ń bọ̀. Ìhun báyìí tó bá ti jẹ́ iṣẹ́ gbogbo iṣẹ́ burúkú tó bá ti rán sí mi, kó padà sí ibi tó ti ń bọ̀. Wò ó, ìtọ́ ò ní balẹ̀, kó padà sẹ́nu. Àwọn àgbàlagbà ló sọ bẹ́ẹ̀. Èyí tó rán jáde yẹn á débẹ̀. Nígbà tí ó bá fi tó ijọ́ kejì sí ijọ́ kẹta, wàá rí pé àwọn kan bẹ̀rẹ̀ sí ní ṣàárẹ̀, wàá rí pé àwọn kan bẹ̀rẹ̀ sí ní ṣàìsàn. Wọ́n ti gbẹ́rù wọn ni wá gbọ́. Tó bá ti wá gbọ́ pé wọ́n ṣíìkì, má débẹ̀ o. Tó bá ti gbọ́ pé ó rẹ̀ wọ́n, má débẹ̀ o. Nítorí pé ihun tí wọ́n rán wá, òun náà lórí wọn gbé padà. Ihun tí wọ́n rán sí ẹ, òun náà ló padà sí wọn lórí. Ẹ já fìyẹn lẹ̀ bẹ́ẹ̀, ṣe rí pé àṣírí ńlá ni. Àṣírí ńlá ni, ṣùgbọ́n tó bá gbìyànjú ẹ̀, o ò ní regret ẹ̀. Kódà èèyàn tí ó mọ̀ pé kíní yìí lójú oorun iṣẹ́ òun gba ọfà, tó o bá ti jí ṣe nǹkan tí mo sọ yìí kó o tó sọ̀rọ̀ sí ẹyẹ, ìtọ́ ẹnu ẹ náà ni wàá fi ṣe òní fowó rà. O bá ti mú tú sí ẹ̀yìn ọwọ́ sí ẹ bí mo ṣe sọ yẹn, kó o wá bẹ̀rẹ̀ sí ní rà á mọ́ padà, kó o wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn, kó o bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn. Tó o bá ti lálàá tí ò dáa, tó o ti lálàá burúkú tí wọn náà mọ̀ pé àlá yìí ò fọ́re, tó o ti mọ̀ pé wọ́n ti gbójú oorun bá ọjà, wọ́n ti gbójú oorun nà ẹ́ kù mọ́, wọ́n ti gbójú oorun nà ẹ́ ní pankẹ́rẹ́. Tó o bá ti jí kó o tó sọ̀rọ̀ sí ẹyẹ, ṣe nǹkan tí mo sọ yìí. Ẹlẹ́rù là á gbé o. Wọ́n ní gbogbo ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá ti gbé ààrẹ ló fi máa ń nà. Àrígiṣẹ́gi tó bá ti ṣẹ́gi ńkọ́ orí alẹ́ ló máa ń ṣẹlẹ̀. Ogun ò ní ràn wọ́, wàhálà ò ní wọnú ayé ẹ̀. Gbogbo tó bá ti rán wá, wọ́n á kàn bẹ̀rẹ̀, wọ́n á kàn gbé nǹkan wọn ni. Mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí fún ẹ. Nígbà tí ó bá fi tó bí ijọ́ mẹ́ta, tó bá jẹ́ pé ìtòsí ẹ ni wọ́n wà, wàá rí wọ́n á bẹ̀rẹ̀ sí, wọ́n á sọ fún ẹ pé lágbájá sick. Lágbájá tó bá ti sick yẹn, má dé bẹ́ẹ̀ o. Má dé bẹ́ẹ̀ o. Kódà owó paracetamol má jẹ́ ó ti ọwọ́ ẹ̀ bọ́ sí lọ́wọ́. Nítorí pé in tó ṣe òun náà ló padà sí lórí. In tó ṣe òun ló padà sí láyà. Ẹnikẹ́ni tó bá ti wá rí tó wá ṣàárẹ̀ lẹ́yìn tó ṣe, ẹ̀hàn ti mọ̀ pé nínú kó já wọn mọ́mì nù tàbí kó já wọn dádì tàbí kó jẹ́ eléni ní ayé ti ẹnìyẹn tó ń bá yí ẹ fínra, tó ń bá yí ẹ jagun. Alákọ̀ọ́kọ́ nìyẹn fún tòní. Ṣé kájù kan sí? Kájù kan sí? Ok, wọ́n ní response yín ò dá. Ẹ bá fẹ́ kí n tún wá lọ́la, ẹ jẹ́ kí lè lọ viral. Ẹ mú àṣírí ilé, ẹ pín. I just join ma. Please repeat that work. Ẹ lọ bá mi tún wò láti bẹ̀rẹ̀. Fídíò yẹn ò ní gùn, ibi náà ni màá stop ẹ̀ sí. Bẹ́ẹ̀ bá ṣe share ẹ̀, tẹ like ẹ̀, tẹ wò ó sí. Òun náà ló ṣe máa jẹ́ kí n mọ̀ bóyá mo máa wá lọ́la. Iṣẹ́ tí mo fẹ́ fún wa lọ́la lórí péjì, iṣẹ́ gbogbo àwọn tí wọ́n complain wípé ọ̀nà dí gàgá, báwo lọ̀nà ṣe lè sáré ṣí. A ní àwọn nǹkan tó máa ṣe díẹ̀ ni. Aláṣírí tíntín ní báyìí ló nílò láti jẹ́ èèyàn láyé. Ẹ já fi pàdé sọ́la, mi ìfẹ́ gbà wá lákòókò bí ẹ rí pé mo sọ pé mo tọrọ bí tí mo wà ní ariwo pọ̀ ń bẹ̀ gan. Ẹ já fi pàdé sọ́la, Olódùmarè yóò ṣọ́ wa ju ọ̀la lọ. Ṣùgbọ́n wọ́n ní kú iṣẹ́, òun ló múrí iṣẹ́ yá. Ẹ impress wa, ẹ jẹ́ kó lọ. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Bye for now.